káalẹ́ o. Ẹ jọ̀ọ́ mò ń béèrè Yakub. Báwo lẹ ṣe wá sójú báwo ló ṣe yẹ ká pè yín? Baba Yakub. Baba Yakub torí pé kíni? Yakub lágbàlagbà. Ẹ ṣeun ẹ má bínú. Ó dà Baba Yakub ṣẹ́yìn ni Baba Yakub. Ẹ káalẹ́ o, ẹ ṣeun fún àǹfààní tẹ́ ẹ fún wa yìí, ẹ ṣé o. Kò tọ́pẹ́. Ẹ ṣeun. Ẹ dákun mo gbọ́ pé nínú èdè Yorùbá wọ́n ní àwọn ọ̀rọ̀ kan bẹ tí wọ́n ń pè ní àfiwé, ǹjẹ́ ẹ mọ̀? Ẹ mọ̀ bàjẹ́? Ṣé ẹ lè ṣàlàyé fún mi tí n bá ti ń bi yín? Ẹ ṣeun. Tí Yorùbá bá sọ yìí pé ó gbóná bíi gbóná bíi iná, ó tutù bíi yìnyín, ó yára bíi ẹ̀ta, tàbí ẹyẹ kíni? Tó ń fò lókè, ẹyẹ àṣá. Tó ń fò lókè, ẹyẹ àṣá. Ẹ ṣeun. Tàbí tó bá tún wá sọ pé ó ga bíi ó ga bíi ilé. Ẹ ṣeun. Ó rí roboto bíi táyà ọkọ̀. Ó rí roboto bíi táyà ọkọ̀. Ẹ ṣeun. Ó tóbi bíi ẹja bùnbùtán. Tóbi bíi ẹja bùnbùtán. Ẹ ṣeun. Ó lọ́ra bíi ó lọ́ra bí ìjàpá. Kí ló dé tó fi lọ́ra bí ìjàpá? Kí ló dé tí wọ́n fi sọ pé ìjàpá lọ́ra? Wọn kì í sáré. Ẹ ṣeun. Ìjàpá ò kì í sáré. Yóò dáa fún yín. Ẹ ṣeun. Tí wọ́n bá sọ yìí pé ó dúdú bíi ó dúdú bíi tílẹ̀ bá ti sú. Nísìnyí ilẹ̀ ti sú. Dúdú. Ẹ ṣeun. Tó bá sọ yìí pé ó ya onímọ̀tara ẹni nìkan bíi kíni? Kí lẹ sọ? Èmi ò ní ká ilé ìkàlẹ̀ wọ́n. Ìjọba Nàìjíríà. Kindly subscribe to our YouTube channel Yoruba Pikin and remember to hit the notification bell to enjoy more of our videos. Thanks for watching. Bye. Ó dàbọ̀.